Yes, ẹ káàárọ̀. Kìíní mi yẹ volume náà ń bẹ. Ẹ káàárọ̀ mo kí gbogbo wa ní ibikíbi tí a bá wà tí a ti ń gbọ́ ohùn mi lọ́wọ́lọ́wọ́. Ẹ jọ̀wọ́, a mú mi rí láti lè sọ fún èmi ò wá láti wá dá ẹ̀rù ba ẹnikẹ́ni. Mi ò dẹ̀ wá láti wá sọ nǹkan tí ojú mi ò kì í tó. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ẹni tó bá gbọ́, ẹni tó bá fẹ́ kó gbọ́, kó mú lò. Èmi ò kí ń parọ́ mọ́yàn àbí kí wọ́n á sọ pé mo rí kíní kan kí wọ́n á máa ṣe drama àbí mò ń parọ́. Tí mo bá rí nǹkan kan, màá sọ pé mo rí. Tí mi ò bá rí, màá ní mi ò rí. Mo máa ń sọ fúnra mi. Tí mo bá rí nǹkan, màá ní mo rí. Tí mi ì bá rí, màá ní mi ì rí. A sọ fún mi ni. But èmi fúnra mi ni mo rí eléyìí. Ẹ rí nǹkan kan tí mo kàn fẹ́ sọ fún wa ni pé nǹkan kan ni mo fẹ́ sọ fún gbogbo wa. Ẹ jọ̀ọ́, èmi ò bá ní kẹ́ gbìyànjú láti lè fi ọ̀rọ̀ yẹn ránṣẹ́ síta láti lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí wọ́n gbọ́. Mi ò ní àkókò láti lò. Èmi ò dẹ̀ ní drama láti ṣe. Mi ò ní time láti rò. Kí ni tó ń tá mú mi rí níwájú ọba onímájẹ̀mú tí èèyàn ò gbọdọ̀ pé jẹ́rìí rọ́. But màá fi nǹkan kan sí àkàwé. Èmi ò ní pa irọ́ nǹkan tí ò bá ṣẹlẹ̀ mọ́ ènìyàn. N tí ò bá dẹ̀ ní ṣẹlẹ̀, mo ti fún ara mi, mo ti fi ara mi, mo ti lọ gbàdúrà. But mo wò pé àwọn èèyàn sì ń rò pé irọ́ ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Mo fi Ọlọ́run tí mò ń ṣe ṣẹlẹ́rìí mi rò ọ̀rọ̀ yìí kí n tó sùn débi tá a máa ní pé bóyá bóyá nǹkan téèyàn rò ni èèyàn gbé wá. Èmi alátèmi a máa ṣe ìran tèmi a máa ṣe o. Kéèyàn má díẹ̀ ní tèmi bá sọ o. Èmi a máa sọ fún yín ní gbogbo ìgbà. Ẹ má díẹ̀ nǹkan tí èmi bá sọ o. Tí ẹ bá rò pé nǹkan tí èmi sọ nonsense ni, okay. But èmi máa sọ fún yín pé ẹ má díẹ̀ mi. Ẹ má rò pé bóyá èmi ò sí lára àwọn tí ó máa parọ́ o. Ṣé last year ni ó ṣeéṣe kí ikú ti mú ẹni tí mò ń sọ yẹn lọ. Ṣùgbọ́n mo mọ̀ pé ẹni náà wà láyé. Èèyàn méjì dẹ̀ ni mo sọ̀rọ̀ yẹn fún. Saheed Shittu ni ní last year nígbà tó fi wà ní Nàìjíríà. A mú mi rí fún ní ìgbà náà wípé ìgbà tó wà ní Nàìjíríà tí wọ́n jọ ń lé ra wọn kiri pé wọ́n ń lé para wọn kiri. A mú mi rí pé wọ́n gbé, wọ́n tọ́jú ẹ̀ níbi tí mo rí mo kàn déédéé rí pé wọ́n nà án
wọ́n nà tó jẹ́ pé gbogbo ara ẹ̀ bó. Mo bá dẹ̀ ní kí ló dé tí wọ́n na ọmọkùnrin, kí ló le tó bẹ́ẹ̀, kí ló ṣe tó le tó báyìí. Mo kúrò ní ibi tó wà yẹn, mo lọ. Ìgbà tí máa padà bọ̀, mo rí ọ̀tẹ̀ ẹ̀ pé wọ́n ti ń sin. Tí n bá ti parọ́, Esabod, mo pe Esabod lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Mo pe Solomon Lesius lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Mo ní láti lọ pe ìyá Esabod ní time yẹn. Mo ní màmá èmi ìran tèmi á máa ṣẹ. Mo ní mi ò mọ̀nà tí wọ́n lè gbà tí wọ́n lè fi lọ sọ fún Saheed Shittu tàbí ohunkóhun láti lè jẹ́ kí Saheed Shittu kó kúrò ní Nàìjíríà. Mo lọ ní inbox ẹ̀, mo fún ní message, but ẹ mọ̀ ẹ̀pọ̀lọpọ̀ mo send sí pé mo fẹ́ rí àwọn tó ń dá mi lóhùn bẹ́ẹ̀, mo lò nítorí gèsè nǹkan tí mo lè sọ síta. Mo pe Solomon Lesius Ìbàdàn Jímọ̀, mo pè wọ́n níjọ́ yẹn, mo ní nǹkan kan báyìí báyìí ni mo rí. Mo ní ṣùgbọ́n nǹkan tí mo rí ó lágbára gidi gan. Esabod wà láyé o, ẹ lọ pè ìyá ẹbí ìyá yẹn lérè. Mo sọ fún ní ìgbà náà, màmá dáhùn pé wo mi ò fẹ́ wà láò kó mọ́ dàbí pé bóyá pé torí tí nǹkan bá ṣẹlẹ̀ ní ìsìn Yorùbá àwọn ọmọ Nàìjíríà nǹkan máa mú mi káàkiri. Mo ní láti lọ fira mi sínú àwẹ̀ 7 days. Kò tí di ọjọ́ kẹta bíjọ́ kejì ni mo rí pé Saheed ti kúrò ní Nàìjíríà. Mo ní nǹkan tó lè save ẹ̀ ni pé kí wọ́n jẹ́ kó kúrò ní Nàìjíríà. Tó bá ti kúrò ní Nàìjíríà ikú yẹn máa yẹ kúrò lórí ẹ̀ because tí mo rí níwájú ẹ̀ lágbára. Ìjọ́ kejì bíjọ́ kẹta ni mo rí kó kúrò ní Nàìjíríà. Ẹ lọ bèrè lọ́wọ́ Esabod fọ́rọ̀ tí mo sọ yìí. Mo dẹ̀ sọ fún Solomon Lesius. Ṣùgbọ́n tí a mú mi rí lẹ́nìí ó ní agbára gan lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ní nǹkan tó máa ṣẹlẹ̀ ní ilẹ̀ yẹn. Mi ò ṣe ẹ̀dá tó máa ń sunrun àsuntara débi tá a máa ní pé bóyá bó ṣe sùn ni àbí ibi tó kọrí sí. Mo ti ń sọ ọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ pé tí a mú mi rí ti lágbára jù. Ohun tí mò ń rí ó ní agbára gan. Lóòótọ́ everybody ló mọ̀ pé ogun máa ṣẹlẹ̀. Èmi ò wá láti wá dáyà já ẹnikẹ́ni. Ṣùgbọ́n tí mo bá fi sínú tí mi ò bá sọ̀rọ̀ ṣé kí ogun wọlé kó kó yín lẹ́rú lọ ni. Jẹ́ kí n sọ bí mo ṣe rí ìná yìí. Ibi tí a wà níbì kan. Gbogbo wa pọ̀ àpéjọpọ̀ sí ibẹ̀ yẹn. Gbogbo wa péjọpọ̀ sí ibẹ̀. Ibẹ̀ yẹn pọ̀ gidi, èrò pọ̀ ní ibẹ̀ yẹn gidi gan ni. Jọ̀ọ́ èmi á kàn sọ fún ẹ pé má dúró tẹ́tẹ́rẹ́. Jọba mi sọ fún àwọn ẹbí yín tó wà nítorí àwọn tó wà ní Nàìjíríà ní ọ̀rọ̀ yìí bá wí jù kò sí àwọn tó wà lókè òkun. Èmi ò bá ní pé bóyá kó o play kó o máa mú fóònù rẹ kejì kó o máa rìkọ́ọ̀dù mi sílẹ̀ bí mo ṣe sọ yìí kó o máa jù sínú fóònù wọn tí wọn bá lè rí owó láti fi lè wo fídíò. Bá mi ṣe ní voice note kó o bá mi sẹ́ndì ẹ̀ sí wọn. Ohun tí a mú mi rí ní orí ilẹ̀ yẹn ó ní agbára gidi gan. Tí ẹ bá dẹ̀ ṣọ́ra mi fẹ́ kẹ́ ẹ kúkú òjijì mi fẹ́ kí nǹkan kan wọlé tọ̀ yín wá torí pé nǹkan tí mo rí ó ní agbára. Bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo àwọn olórí náà wọ́n ti rí nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn ò lè sọ̀rọ̀. Kí ló dé tí ẹ lè sọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ pa àwọn ènìyàn run? Amúmi rí pé ibi tí gbogbo wa péjọpọ̀ sí ibẹ̀ yẹn ní agbára. Òní ní ọjọ́ Sunday èmi ò ní parọ́ mọ́ májẹ̀mú kankan torí pé mo fi májẹ̀mú Ọlọ́run ni mo fi ṣe ẹlẹ́rìí. Tí bá ti parọ́ ọ̀ràn tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí àlá tí mò ń sọ wákàtí 3 péré ni mo fi sùn. Mi kì í sùn tẹ́tẹ́rẹ́, mi kì í ṣẹni tó máa ń sunrun àsùnjù débi tá a máa ní pé bóyá tó pé mo ti sùn jù ni mo sùn ní to 5 like after 5 maybe to 5 or past 5 ṣá ni mo lè ní mo sùn. Aago 8 gẹ́rẹ́gẹ́ mo gbọ̀n dìde ni. Mo ní láti rákòrò torí mi ò ní iyọ̀ ní ẹ̀gbẹ́ bẹ́ẹ̀dì mi. Mo ní láti rákòrò torí mi ò gbúdọ̀ fi ẹsẹ̀ mi kanlẹ̀ tí n bá láàlá tó bá ní agbára. Mo ní láti lọ rákòrò lọ gbé iyọ̀ níbi tí iyọ̀ wà láti lè bù sílẹ̀ kí n gbẹ́sẹ̀ lé kí n tó jáde lọ. Mo sáré ju voice note yẹn sínú group mi wípé nǹkan kan ṣẹlẹ̀. Mo wá pé dádì tí mo ní mi ò lè sọ níta torí àwọn èèyàn máa rò wípé nǹkan kan ni. Mo ní báwo ni àwọn èèyàn ṣe fẹ́ gbọ́ pé òótọ́rọ̀ ni nǹkan téèyàn ń sọ yìí. Èèyàn ti ń sọ tipẹ́, mo ti ń sọ tipẹ́ o. Tí mo bá imagine aláwọ̀ máa ṣiṣẹ́. Ṣùgbọ́n eléyìí mo lá ní àlá mi adẹ̀ máa ṣe gidi gan. Tí n bá láàlá fún ara mi mo gbúdọ̀ tètè wá nǹkan kan ṣe sí. Ṣùgbọ́n ẹ̀kọ̀ọ̀kan la máa mú mi láàlá sí ènìyàn ní ìta. Ara mi ló máa ń pọ̀ jù tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ sí mi. Ọlọ́run á ti fi hàn mí ṣáájú ìjọ́ tí bí máa ṣẹlẹ̀. A máa sọ̀rọ̀ wípé we don't need this, we don't need this. Ẹ fẹ́ pa àwọn ènìyàn ni. Ṣé ẹ fẹ́ pa àwọn ènìyàn ni? Ẹ máa ní wọ́n ń kó ẹrù sí ènìyàn lọ́kàn. Eléyìí kọjá pé ká kó ẹrù sí ènìyàn lọ́kàn. We don't need this. Did you stand up for yourself? How many people you call in your house? Even in that Nigeria.
ìjà mélòó lẹ ti dìde tí ẹ ti jà? Ẹ máa ní ẹ nídìí eléyìí. Èmi ò bá yín parọ́ o, bọ̀ tó bá dí ẹ̀mí, èmi á sọ fún yín pé ẹni tó bá dí ọ̀rọ̀ tí mò ń sọ nìkan ló máa bógun lọ. Ṣùgbọ́n tí o bá dí ọ̀rọ̀ mi láti lè wá solution sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ lẹ́yìn, ó ṣeéṣe kí o kúrò nínú ogun. Mo ní máa mú mi rí níbi tí mo péjọpọ̀ sí, ohun tí ó ń pa èmi lẹ́kún, sọ̀rọ̀ péré ni mò ń ṣe ni, sọ̀rọ̀ pé mò ń sọ̀rọ̀ ni, mò ń la àgùn bí mo ṣe wà ní, sọ̀rọ̀ rí nǹkan tí mo wọ̀ jáde ni. Ẹ sọ fún mi pé we don't need this. We don't need what? Till when? Till when? Nídìí eléyìí ti when? So nígbà tí Fúlàní bá pa àwọn ènìyàn tán, ti when? Nídìí eléyìí, dẹ̀ máa waste ara yín. Ṣé mi wà nínú àwọn tí ó máa fún yín lófo ni? Àbí mo wà nínú àwọn tí ó máa parọ́? Bẹ́ẹ̀ bá fún mi ní voice note, màá ní wọ́n fún mi ní voice note. Mo lẹ́bi ni mo rí nǹkan tẹ́mi bá dẹ̀ rí ó máa ń ṣiṣẹ́. Àbí ṣé ẹ gbọ́ nǹkan tí mo ń sọ ni? Amúmirí níbi tí mo péjọpọ̀ sí. Gbogbo á pọ̀ ní ibẹ̀ yẹn. A pọ̀. Èrò pọ̀. Ibẹ̀ yẹn dàbí ibi o, bí ìgbà téèyàn bá wà ní orí cruise, téèyàn bá wà ní crusade, téèyàn bá wọn tán máa lọ ṣe ìsọjí lórí òkúta. Àwa mú mi rí wípé àwọn Fúlàní yìí wọ́n ti wá yí wa po, wọ́n ti yí gbogbo bí tá wà yẹn po. Wọ́n ti yí wa káàkiri níbẹ̀ yẹn débi wípé kò sí ibi tí wọ́n dúró sí. Wọ́n yí everywhere. Mo wá rí pé wọ́n yí wa, kì í ṣe pé ibi tá wà yẹn o. Wọ́n yí gbogbo ìlú yẹn, ìlú, ṣé pé ìlú ni ibi tá wà. But àwa kan wá dúró síbi kan, àwọn kan jókòó síbẹ̀, àwọn kan ń sùn síbẹ̀ yẹn. Mo rí pé àwọn èèyàn ń sùn síbẹ̀ yẹn. Wọ́n wá yí gbogbo ibẹ̀ yẹn po débi pé n tó tiẹ̀ wá fọ́ní jù ni wípé gbogbo adé yájú sílẹ̀ báyìí, adé jókòó, gbogbo adé àwọn èèyàn dé jókòó sílẹ̀, adé ń wò báyìí. Fúlàní dé gbé báàgì wọn, wọ́n pọn báàgì sẹ́yìn, wọ́n pọn báàgì yẹn, wọ́n gbé iná, wọ́n kó ìbọn dání. Gbogbo ọdẹ ló tán bá ti dé ìsọ̀rí kan, wọ́n á dúró síbẹ̀, wọ́n á rí iná wọn mọ́lẹ̀, wọ́n á tún lọ, wọ́n á dé sọ̀rí kan, wọ́n á na wọn, wọ́n wá fi yí wa po. Mo wá rí Daddy David ni mo rí lójú àlá. Mo wá ń sọ fún Daddy yẹn, mo ní ẹ wo, mo ní sẹ̀mọ̀ pa ń sọ fún wọn pé mo ní Fúlàní dẹ̀ lélẹ́yìn, mo ní ẹ wo Fúlàní, mo ní Fúlàní dẹ̀ ti yí everybody pé mo ní ẹ wo Fúlàní, mo ní ẹ̀rí káwọn people ti yí wa káàkiri ni. Wọ́n ní àwọn náà mọ̀, àti àgbàlagbà kan ọba ni. Mo wá ń sọ fún wọn wá ní òótọ́ ọ̀rọ̀ dẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ tẹ́yìn ọmọ yìí sọ o. Ó ti di àbámọ̀ fẹ́yìn bàbá yìí, ìmọ̀ tẹ́ lè ṣe báyìí o. Mo wá rí pé bàbá yìí, mo wá ń sọ fún wọn, mo ní ẹ wo ọ̀nà òkè yìí, torí pé báyìí ni mo wá ní ẹ wo bí báyìí, mo ní ẹ wo iná, ẹ wo iye iná wọn. Òye iná yẹn ti wá yí káàkiri bí pé a rí wọn ní tẹ̀yìn ọ̀nà ẹ̀yìn, but òye iná wà ní ibẹ̀. Òye náà pé àwọn yẹn bó ṣe wà níwájú ọ̀nà ọ̀dọ̀ wa lọ́hùn náà tún wà bẹ́ẹ̀ pé òye náà yẹn náà ti wá yí wa káàkiri. Mo wá ń sọ fún wọn pé ṣé Fúlàní ṣé wọn ní mọ́ àwọn people ti yí wa po, báwo la ṣe fẹ́ kúrò ní ibi báyìí, báwo la ṣe fẹ́ bọ́ ń bí. Mo bá dẹ̀ rí àwọn tí wọ́n ń sùn, ilẹ̀ ti ṣú, àwọn èèyàn fẹ́ sùn. Kódà mo tún rí ìyàwó wọn kan, ó pọn ọmọ sẹ́yìn. Ìyẹn jọ Yorùbá, but mo rò pé ṣé tún fẹ́ Yorùbá náà ni. Ìyẹn lójú ran mo ní ṣé tún fẹ́ Yorùbá ni, ó pọn ọmọ sẹ́yìn. So gbogbo náà gbé báàgì, gbogbo náà gbé báàgì sọ́wọ́, tí gbogbo ọ̀nà máa ti dé sọ̀rí yẹn, wọ́n máa dúró. Wọ́n wá bí ìgbà téèyàn bá ń tò, lọ tán bá ń tò títí tí wọ́n fi ráǹdì ibi gbogbo ìlú yẹn, tí mo rí tán fi ráǹdì ìlú yẹn. But kì í ṣe pé but orí òkè, bí ìgbà téèyàn bá wà lórí òkè ibi tán ti ń ṣe prayer, ibi tí èmi rí nìyẹn. Kì í ṣe pé bóyá mo wà láàrin ìlú, ibi bí ìgbà téèyàn bá wà lórí òkè, but ó jẹ́ bí orí òkúta. Ntí mo wá rí nígbà tó wá di pé táìmù oorun ti ń tó, oorun ti fẹ́ máa kun àwọn èèyàn, wọn kan ti ń sùn, ọmọ kan ti ń sùn, ọmọ yẹn dẹ̀ ni mo fún ọmọ yẹn fóònù mi kékeré wà lọ́wọ́ ọmọ yẹn. Mo kàn rí pé iná mọ́tò wọn ti ń tàn bọ̀, wọ́n ti ń tanná mọ́tò yẹn bọ̀ wá sí ibi tí a wà. Wọ́n ti ń tanná mọ́tò yẹn bọ̀ wá sí ibi tí gbogbo wa dúró sí tí a wà yẹn. Níbi tí gbogbo wa wà, ibẹ̀ náà tanná mọ́ tí wọ́n ń bọ̀. Bọ́tí tí Ọlọ́run wá fi ṣe orí ọ̀fẹ́ tí mo dẹ̀ gbàdúrà, bóyá ń tà lè gbàdúrà sí ni pé kí Ọlọ́run lè ṣe orí ọ̀fẹ́ yẹn délẹ̀ wípé káàárẹ̀ ni tó lè ta wá ní olóbó ibi tí wọ́n bá máa gbà wọlé. Nǹkan kan tí mo rí nìyẹn. Mo kàn rí wọ́n gbéra wọn sẹ́ mọ́ pé bí mọ́tò máṣíìnì yẹn ó dàbí máṣíìnì tó ní ẹsẹ̀ mẹ́rin. Máṣíìnì bọ̀tẹ́sẹ̀ mẹ́rin ni, kò kì í ṣe mọ̀kàkẹ́ mọ́rúwá. But òye náà mọ́tò wọn pẹ̀lú kíní flag wọn ó ní mo rí.
mo kàn ń gbọ́ ẹni tó wà lẹ́yìn yẹn ó wá dà bí ìgbà téèyàn bá lo earpiece n tó jẹ́ kí n gbọ́ nìyẹn o bí ìgbà tí wọn bá ká wa mọ́ but ó wá dà bí ìgbà tí ènìyàn bá lo earpiece tí ẹ̀ pé téèyàn bá lo earpiece téèyàn bá fi sí ẹnu jù ó máa ń fọ́n so ẹni tó wá gbé síwájú yẹn wọ́n dẹ̀ ti kó ìbọn dání láti wá ká wa mọ́ ibi tí àwa ń bẹ̀ yẹn láti wá ká wa mọ́ ibi táwa mo wá rí wípé kí ni earpiece yẹn ni mo wá ń gbọ́ pé ìbọn tí mo gbé báyìí mo kàn pariwo sí gbogbo àwọn tó wà ń bẹ everybody kan dìde ni ọmọ kékeré mi ti ń tọwọ́ bí mo ti kọ́kọ́ rí pé òye náà yẹn ti ń bọ̀ ọmọ tó sùn yẹn mo ń pè báwo mo ti fẹ́ fa àwọn ọmọdé yìí báwo mo ti fẹ́ fa àwọn tó kéré báyìí ìbọn mo kàn ń gbọ́ mo mọ̀ pé mọ́tò wọn ti ń bọ̀ already èmi rí i pé mọ́tò wọn ti ń bọ̀ àwọn èèyàn ti sùn àwọn èèyàn tiẹ̀ ti sùn tẹ́tẹ́rẹ́ táwọn ohun tó tiẹ̀ wá bí mi nínú jù láyé ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn dẹ̀ jókòó síbẹ̀ wọ́n dẹ̀ rí Fúlàní bó ṣe ń tò tí gbogbo wọn dúró ní sọ̀rísọ̀rí wọ́n ń lọ bí ìgbà tán bá fi ògùn mọ́yàn wọ́n dẹ̀ rí sí gbogbo wọn fi títí tán wọ́n dẹ̀ ń wò báyìí wọ́n kàn ń wò pé wọ́n kàn ń kí wọn ni àwọn kódà wọn tàn tún wò wọn pé ta làwọn eléyìí wọ́n dàbí fíìmù lójú wọn mo ní àwọn tán lọ ìjàmbá làwọn eléyìí fẹ́ lọ ṣe mo wọ́n sọ fún dádì yẹn tó nàró síwájú mo ní ẹ̀rí pé àwọn pípì fẹ́ ṣe ìjàmbá ni wọ́n tún wá ń wòran wọn lè pariwo kán tiẹ̀ sọ̀rọ̀ ó wá dàbí èyí tí wọ́n fi òǹdèdè mọ́lẹ̀ wọ́n dẹ̀ rí wọn títí wọ́n jajú wọn sílẹ̀ báyìí títí tí wọ́n fi yí wọn po ọwọ́ ayẹ́tọ́ ní ti everybody wá ń sá kiri mo wá ní láti tọwọ́ bọnú àpò aṣọ ọmọ yẹn pé dẹ̀ mú fóònù mi àbí ṣé mo lè rẹ́ni tí mo lè pè but ìbọn tí mo gbóhùn ẹni tó wà ní ẹ̀yìn yẹn ẹni yẹn nìkan ni mo rí tó ṣèfù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa kú sí i bí mo ṣe ní pé kí n gbọ́ ìbọn tí mo gbúrò ìbọn wí báyìí mo ní láti fa ọmọ yẹn dìde ó dẹ̀ ti ń sùn lọ mo ní láti fà á mi ò tiẹ̀ fẹ́ mọ̀ bóyá ibi tí a wà torí orí òkúta ni tó yẹ pé gbogbo bẹ̀yẹn rí gbágungbàgun mo ní láti fà á bí àwọn èèyàn náà ṣe fọ́n dìde nìyẹn everybody kàn sá lọ tá à ń sá lọ pẹ̀lú ọmọ yẹn mi tiẹ̀ fẹ́ mọ̀ bọ̀tọ̀ náà bí tá à ń lọ amúmirí pé ọ̀nà yẹn jìn ṣé àwọn yẹn dẹ̀ ni wọ́n ti kàn wá ní ara ohun tí àwọn èèyàn yẹn fi kàn wá lára kò jù kékeré báyìí lọ mọ́ wọ́n ti kàn wá lára gidi gan wọ́n ti súnmọ́ ọ̀dọ̀ wa gidi gan kò sí spéèsì kò sí ni kí àwọn tó wà níwájú nìkan náà lè sèfù àwọn tó kù ní ẹ̀yìn wọ́n sì máa waste wọn dànù ẹjọ́ báwo lẹ ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ tó wà nílẹ̀ èmi ò wá láti wá pa irọ́ fún ẹnikẹ́ni èmi ò dẹ̀ ní nǹkan kan tí mo fẹ́ sọ fún ẹnikẹ́ni ṣùgbọ́n èmi wá láti sọ nǹkan tí Ọlọ́run fi hàn mí wípé ogun ti wọlé dé tòsí yín tí ò sí bí ẹ ṣe fẹ́ kúrò láàrin ẹ̀ ṣùgbọ́n àdúrà kan tí ẹ lè gbà ń bẹ̀ yẹn ni wípé orí ọ̀fẹ́ tí Ọlọ́run fún yín láti lè jẹ́ kí ẹ rí ẹni tó máa ta yín lólobó bí ẹ ṣe máa bọ́ torí amúmirí pé ènìyàn ló ta wá lólobó àwọn tó wà ń bẹ̀ wọn bá waste wọn pẹ̀lú ojú oorun ni wọn bá ká wọn mọ́ ìyẹn bí òru ṣùgbọ́n àwọn ènìyàn yẹn ò tí ì sùn tán ìyẹn túmọ̀ sí pé ó bọ́ sí ọwọ́ ọ̀rọ̀lẹ́ lọ́wọ́ déré tí àwọn kan ti fẹ́ máa sùn àwọn kan tiẹ̀ ti ń sùn àwọn kan sì ń ṣeré lọ́wọ́ bíbélì náà sọ nínú ìwé rẹ̀ ó ní èmi ń bọ̀ bí olè lóru ni nígbà tí ó bá dé á mú ẹnìkan á fi ẹnìkan sílẹ̀ ìyẹn máa túmọ̀ sí pé àwọn kan máa sùn ní àsìkò kan àwọn kan dẹ̀ ní ó máa jẹ́ pásìkò gbà tí wọ́n ń ṣeré lọ́wọ́ ìgbà kan tán ṣènáwó lọ́wọ́ àwọn míì á máa lọ lọ́nà oko torí orílẹ̀-èdè kò papọ̀ táìmù ò papọ̀ ní rírí tí a mú mi rí sí àwọn tí èmi fàdá ní mo mọ̀ pé ẹni tẹ́mi fàdá ní dandan tiẹ̀ ní kí wọ́n ṣe léde torí èmi ò tiẹ̀ fẹ́ wo bóyá títí ibẹ̀ yẹn ò dá mo kàn bẹ́ẹ̀ ni dandan dẹ́ mọ̀ pé ọmọ tó yẹ pọ́ dẹ̀kẹ́ ó máa fẹsẹ̀ gbá nǹkan ó máa ṣe léṣe mi mọ̀ ṣùgbọ́n mi ò ju ọmọ tẹ́mi mú dání mi ò jù sílẹ̀ mi ò mọ ọmọ tó jẹ́ mi ò mọ̀ ṣùgbọ́n àwọn míì tó wá kù lẹ́yìn ńkọ́ because kinní yìí àwọn pípì mọ́tò wọn ti súnmọ́ ibi tá a dé yẹn gbèdéke tó wà níbi ibẹ̀ kò lè ju bóyá bíi kéèyàn kan wa mọ́tò lọ síwájú ìbọn ẹni tó wà lẹ́yìn tí wọ́n pọ̀n sẹ́yìn òun ló jẹ́ ló ta wá lólobó ló ṣe òfò bí ìgbà téèyàn bá ṣe òfófó wípé ìbọn bóyá ọdọ́gbọ́n fẹ́ kí àwọn ènìyàn tó wà ń bẹ́ẹ̀ mọ̀ bóyá ọmọ Yorùbá ni kò yé mi bóyá láàánú kan ni kò yé mi ṣùgbọ́n wọ́n jọ ń bọ̀ ni ẹjọ́ mi ò mọ nǹkan tí èmi ò mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tẹ́ ẹ bá wá rò wípé eré ni tí Fúlàní tí wọ́n bá wá di pé wọ́n ka yín mọ́ wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gbogbo ẹ̀yin tẹ̀ sí sọ wípé irọ́ ni wọ́n pa ẹ̀mí yín máa bọ́ sí o ṣe àwọn pé pèlè mi bá dé mi ò dẹ̀ béèrè pèdè láàárọ̀ ẹ̀ torí mi ò rí nǹkan kan ẹ máa rí pé ojú oorun ni mo wà ojú mi ò pọ́n mo ní láti ké wípé irú ìran tí mo rí mo ti rí ìran yìí pé Ọlọ́run fi àwọn olórí ilé wa lọ́wọ́ ṣùgbọ́n mo rí pé àwa fúnra wa la tún wá jókòó tẹ̀tẹ̀ débi pé Ọlọ́run ti ṣetán láti gbà wá àwa la tún wá fi sábàbí yẹn sílẹ̀ fún àwọn ènìyàn tí wọ́n tún fi wá rí wa mú
níbi pé ẹ ṣáàjà máa wò ẹjá máa gbàdúrà. Àwọn tó gbàgbọ́ òótọ́ nǹkan, àwọn tó gbàgbọ́ òótọ́ nǹkan, èmi ò sínú ẹni tí ó máa múrọ́ fún yín o tàbí tó máa tàn àwọn èèyàn. Èmi ti sọ ìran tí mo sọ rí, tó bá yẹ pé mi ò rírù ìran bẹ́ẹ̀ yẹn rí láyé, mo ti rírù ẹ̀rí sẹ́yìn fún Saheed Shittu. Esabod sì wà láyé, Solomon sì wà láyé, ẹ lọ bí léèrè. Ṣùgbọ́n Ọlọ́run tó sèfù ẹ̀ táìmù yẹn ni pé ó kúrò ní Nàìjíríà. Tí kò bá kúrò n tó máa le ó máa lágbára. Ṣùgbọ́n àkọ́kọ́ nìyẹn, ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì tèmi tó ń rí sí ènìyàn ní ìta n tó lélẹ̀ tí ó sì le n tó fi lè mú èmi tí mò ń gbọ̀n. Mo ń làágùn dìde, mo ní láti lọ gbé fan wọlé tí mo sí ara. Sínú ara mi ò sì balẹ̀. Mo ní láti lọ pè ẹ dákun ẹ jẹ́ ká pray. Ìgbà tí mo tá ṣe prayer yẹn tán, mo sì wá ní pé kí n lọ sọ. Mo ní mi ṣáwọn èèyàn máa fọ́, àwọn èèyàn máa sọ but kò sí nǹkan tó lè jọ. Ṣùgbọ́n tí mi ò bá sọ fún yín, báwo lẹ ṣe fẹ́ bọ́ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀? Báwo lẹ ṣe fẹ́ mọ̀ pé Fúlàní ti dé ìgbèrí yín? Kùdó ẹ gbàgbọ́ pé ẹ kọ́kọ́ gbàgbé pé kò lè ṣẹlẹ̀, ó máa ṣẹlẹ̀. Torí space tí èmi rí yẹn ó kéré gan, but àwọn èèyàn máa sàsálà. Ṣùgbọ́n àwọn tó kù ní ẹ̀yìn torí ibi tí àwọn èrò pọ̀ sí pọ̀, àwa tá a wà ní bèbè ojú ọ̀nà àti bá lọ ni àwa tá a sá lọ ọ̀gọ̀rọ̀. Tá a wà ní bèbè ojú ọ̀nà yẹn tó yẹ pé a wà níbi tòsí ilé àti tòsí ibi téèyàn lè gbà jáde síta, péèyàn lè gbà lọ sọ́nà ibi tá a wà. Àwa nìkan larúrí bọ́ tá a lọ, even gan lójú ọ̀nà gan ohun tí ì rí nǹkan yìí tí ìmọ̀ tó máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n mo sábà pàwọ́ àti sá kúrò ní ojú ọ̀nà yẹn, but ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó wà ní inú wá ká wọn mọ́ ibi tí wọ́n wà. Àwọn tó wà ní inú yẹn ni ẹ̀rù ń bà mí fún torí wọ́n ti ká wọn mọ́, wọ́n ti dé bèbè ojú ọ̀nà wọn báyìí. Ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn náà yajú wọn sílẹ̀ títí tí wọ́n fi rí wọn tí wọ́n ń kọjá lọ. Wọn ò dẹ̀ sọ̀rọ̀ nígbà tí wọ́n rí wọn tí wọ́n ń tò. Títí wọ́n fi tòtòtò wọ́n ń tò wá níwájú wọn, wọ́n á gbé nǹkan sílẹ̀. Tán bá déwájú bíbà, wọ́n á gbé lèsì, wọ́n á gbé iná wọn sílẹ̀ àti ẹrù wọn. Ojú wọn báyìí ni wọ́n fi ń sẹ́ẹ̀tì nǹkan sílẹ̀. Mo dẹ̀ ń sọ fún dádì yẹn, mo ní ẹ wò ní ìsìn. Mo ní àwọn pípì máa ṣe ìjàmbá ni. Wọ́n yajúlẹ̀ báyìí títí tí ogun fi wọnú lé. Èmi ò ní sọ pé kógun wọlé kó yín, èmi ò ní kankan tí mo fẹ́ sọ. Anybody tó bá ní àdúrà tó lè gbà, anybody tó bá ní ohunkóhun tí ẹ lè ṣe, ẹ sọ fún wọn lé. Ẹ mọ̀ sọ pé torí pé ogun ò tí ì ṣẹlẹ̀, nígbà tó bá ṣẹlẹ̀ lẹ tó máa kó gbogbo nǹkan ìjà ogun tẹ́ ẹ ní jáde, gbogbo agbára yín tẹ́ ẹ ní jáde nígbà tó bá ṣẹlẹ̀. Ṣẹ́rí nígbà ṣẹ́rí àwọn olórí tí ẹ̀yin wò yẹn, àwọn kan wà nínú wọn tí wọ́n mọ̀ ń parẹ̀, but àwọn tí wọ́n gbàgbọ́ tí wọ́n sì sọ pé kíní, ṣẹ́rí nígbà tó bá ṣẹlẹ̀ tán ni wọ́n tó máa gé ìka àbámọ̀ jẹ. Náà tó máa gé ìka àbámọ̀ jẹ pé mo ní àwọn fúnra wọn mọ̀, púpọ̀ nínú wọn ti mọ̀ pé ogun ti wọlé tó àwọn. Torí èmi bá dádì yẹn sọ̀rọ̀, mo ní ṣé rí báyìí pé ogun, mo ní ẹ̀yin náà wò ní òkè yìí, ẹ wò òkè yìí, ṣé ti rí òkè yìí, mo ní ẹ rí òye náà wọn pé ó dẹ̀bi pé àwọn pípì máa ti sọ̀rọ̀ àdìwà, wọ́n ní bẹ́ẹ̀ ni pé àwọn ti rí. Wọ́n láwọn náà ti rí. So wá dìgbà tẹ́ bá waste àwọn ẹ̀mí. Níbi mo ti rí tẹ́ ẹ lè gbégbèsè, ẹ̀yin bàbá yẹn ẹ lè gbégbèsè. Gbogbo ẹ̀yin ọba lọ́dẹ ẹ bá ní irọ́ ni ẹ lọ tẹ fà. Ẹ lọ tẹ ifá tẹ̀ǹtẹ̀ ẹ lọ tẹ ifá. Ẹ mú ifá yín ẹ lọ tẹ̀. Ìwọ tó jó níṣẹ̀ṣe lọ bí ọ̀pẹ̀lẹ̀ lọ béèrè pé ǹjẹ́ nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀. Wọ́n ti dé tòsí ajúlẹ̀ báyìí ni tí wọ́n fi yí wa ká. Gbogbo akànjà àwọn èèyàn ń jẹun, wọ́n ń ṣeré. Bẹ́ẹ̀ mi ṣe rí tí wọ́n ń kọjá lọ yẹn, mi ò dúró mọ́, ara mi ò balẹ̀. Àwọn èèyàn ò tiẹ̀ kákún, wọn kákún, mo kàn rí gbogbo àwọn tó jókòó tó wà bẹ́ẹ̀ wọn kákún. Bẹ́ẹ̀ ni mi ò balẹ̀, bẹ́ẹ̀ ni mò ń nàgáwọ́ ọ̀tún ni mò ń nàgáwọ́ sí. Àìsùn tèmi láàrin àwọn tán ti sùn, àìsùn mi ló jẹ́ kí n mọ̀ pé iná mọ́tò wọn ti ń bọ̀. Tó bá pa àti sùn lọ́nkọ́ mi ní lè gbọ́ ìbọn tó fi di pé everybody bẹ́ dànù. Àwọn tó wà lẹ́yìn tí wọ́n sì ní bèbè ojú ọ̀nà ńkọ́, ṣé wọ́n ní waste àwọn tó wà nínú? Ṣé wọ́n ní waste irú àwọn tí wọ́n ní fóònù? Bẹ́ẹ̀ àwọn tó ní fóònù tí wọ́n fi rí gbogbo tó ń lọ́ńta tí wọ́n lè gbé ìgbésẹ̀ kankan, ó dàbí pé ní tí Ọlọ́run sọ nìyẹn. Àwọn tó ní fóònù ni wọ́n fi mọ̀ wípé wọ́n ní Fúlàní ti yípo. Ṣùgbọ́n àwọn tí ò ní fóònù, àwọn ọmọdé, àwọn arúgbó, àwọn yìí lẹ́fẹ́ kan waste wọn ní sẹ́fẹ́ kan waste wọn kí lẹ́yìn èèyàn lè ṣe. Kò sí nǹkan tí mo fẹ́ lọ jù bẹ́ẹ̀ lọ. Àlàáfíà ni fún yín.